adúpẹ́ fún Ọlọ́run, adá ọpẹ́ lẹ́ẹ̀kan sí, apárí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Ọba tí ọpọ́ tó sí náà ni adúpẹ́ fún, òun náà ni ọba Allah, ọba olùṣẹ̀dá, khaliqul kawni wa ma fi jami'a. Ọba tó dá gbogbo ń dá ń pè láyé àti tí ayé kú sínú. Èyí tó mẹ́ẹ̀dẹ́yàn lè fìgbọ́n mọ̀ inú àwọn ẹ̀dá Ọlọ́run àti táà lè fìgbọ́n mọ̀ inú àwọn ẹ̀dá Ọlọ́run, huwa khaliquhum, òun náà lọba tí ó dá wọn. Mímọ́ fún ọlọ́ọba náà, pípọ̀ ní ìbùkún fún ọlọ́ọba náà, a jẹ́rìí pé ọlọ́ọba yìí ẹyọ kan ṣoṣo ni, ọba yóò lórogún kò lọ́ba kan, kò ní aláfijọ kò lẹ́láfiwé, òun náà ló sì ń darí gbogbo nǹkan. Ọba yìí a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni. A tó jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ní ṣe, òjíṣẹ́ Ọlọ́run Ọba ní ṣe, ààyò Ọlọ́run Ọba ní, olólùfẹ́ Ọlọ́run Ọba ní. Ànábì náà ló lóore jù gbogbo ẹ̀dá tọ́lọ́run Ọba dá, òun náà Ọlọ́run bá sì fọkànbalẹ̀ sí jù ló sẹ́ tọ́lọ́run Ọba fi rán. Ìkẹ́ Ọlọ́run Ọba Allah kó máa jẹ́ ti Ànábì sallallahu. Ìkẹ́ Ọlọ́run Ọba àti Allah kó máa jẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run Ọba àti ìkẹ́ Ọlọ́run Ọba Allah kó máa jẹ́ gbogbo àwọn ará ilé ànábì ẹni mímọ́ ni. Bákan náà kó máa jẹ́ gbogbo àwọn sàábé, àwọn ẹni ẹ̀sà nínú ẹ̀dọ̀ Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run kó máa fi gbogbo ẹnikẹ́ni tó bá rin ọ̀nà ànábì bó ṣe tọ́ bó ṣe yẹ, tó tẹ̀lé ìgbésẹ̀ tí ànábì là kalẹ̀ títí tí Ọlọ́run bá yóò fi jogun ilé ayé àti tí ń bẹ̀m̀bẹ̀. Àbí Ọlọ́run Ọba Allah, àwọn náà tá ń sọ̀rọ̀ náà tẹ́ ń gbọ́ wa ládàá kásọ̀rọ̀ kágbọ́rọ̀ Ọlọ́run ọlọ́mọdún àládá náà. Jímọ̀ àtà tó wà lé ní àbí Ọlọ́run Ọba kọ́lọ́run kó gbà ní ìjọsìn fún wa. Ó tó wà tẹ̀ ní ìtẹ̀síwájú náà ni lórí àwọn kútùbà tí a ti ń bá bọ̀. Eléyìí náà ni al-khutbatu as-sadisa. Eléyìí ni khutbah ẹlẹ́ẹ̀kẹfà lórí agbọ́nrin ńlá ni, àkọlé ńlá ni, manhajul Islam fi mukafati al-jarima. Àwọn ìlànà tí Islam là kalẹ̀ lórí ọ̀nà wo láfilé palẹ̀ gbogbo tí jẹ́ ìwà ọ̀daràn mọ́, àwọn ìwà tí máa bàlú jẹ́, ìwà tí máa yọ ìfọ̀kànbalẹ̀ kó nú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́yàn, tí máa dá dàrúdàpọ̀ lẹ́nu ọmọ ẹ̀dẹ́yàn. Kí ni àwọn sísẹ̀ tẹ̀lé tí Islam là kalẹ̀ láti palẹ̀ àwọn eléyìí mọ́? Eléyìí òun náà ni àkọlé gbogbogbò ọ̀rọ̀ wa. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa, ẹjá páyọ Ọlọ́run, ẹjá máa pé kọ́ yá ìjọ kan bọ̀ tàà lọ́bọ̀ ọlọ́bọ̀ Allah. Ẹ̀rí ìpáyọ Ọlọ́run báyìí, òun náà ni ìkìlọ̀ Ọlọ́run fáwọn ẹni ìsáájú, òun náà ni ìkìlọ̀ Ọlọ́run fáwọn ẹni ìgbẹ̀yìn. Ìkìlọ̀ Ọlọ́run bá ní tí a bá ka nínú Suratu Nisa 1:4 aya 131, Ọlọ́run bá ń sọ yìí pé ó ti ń bọ̀ náà bọ́lọ́ ní walaqad wassayna alladhina utul kitaba min qablikum. Ọlọ́run láti ṣe ní àsọ́ọ́lẹ̀, àìṣẹ́ ní ìkìlọ̀, àti ṣe ní òfin fún àtà fún tí a ṣáájú yín. Àwọn náà ni al-Yahudu wan-Nasara, àwọn Júù àtàwọn Christian. Ọlọ́run ló ti sọ ní àsọ́ọ́lẹ̀ fún wọn. Wa iyyakum náà ló tó ń jẹ́ àsọ́ọ́lẹ̀ fẹ́yìn náà lé ní tẹ́jọmọ lẹ́yìn ànábì. Kí là àsọ́ọ́lẹ̀ náà? Anittaqullaha, òun náà ní kẹpáyọ̀ Ọlọ́run. Wa in takfuru, tẹbá ya kèfèrí, tẹbá ya aláìmoore sí Ọlọ́run, fa inna lillahi ma fi samawati wal ard. Ọlọ́run bó ti bẹnu sánmà àti ilẹ̀ wọn lọ́mọdún ní o. Wa kana Allahu ghaniyyan hamida. Wọ́n lọ́bá tó ń sọ̀rọ̀ yìí, ọba tí ó jẹ́ ọba ọlọ́rọ̀ ni ọba ẹ̀yìn ni. Ẹ̀rì torí díẹ̀ ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan yín, fattaqullaha ibadallah haqqa tuqatihi. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ẹ̀páyà Ọlọ́run ọba ní pápá ìpáyà Ọlọ́run ọba, wa'buduhu haqqal ibada, ẹ̀sìn Ọlọ́run pápá ìsìn Ọlọ́run. Wa'lamu ilmal yaqin, ẹ̀sì lọ máa màdájú ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. Ẹ̀rí
annakum ilayhi turja'un kẹ́ẹ̀mà pé ẹ padà sọ́dọ̀ Ọlọ́run Ọba yìí yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim. Lọ́jọ́ wo ni? Ọjọ́ tí owó ní ṣàǹfààní. Ọjọ́ wo ni? Ọjọ́ tí ọmọ ní ṣàǹfààní. Àfẹ́bá bá Ọlọ́run Ọba pẹ̀lú ọkàn mímọ́. Ní jímọ̀ jẹjọ nígbàtà débi kí ni àwọn ìlànà tí ẹ̀sìn lákalẹ̀ Islam láti gbógun ti àwọn àbàjẹ́. A ti mẹ́rinlẹ̀ fún ayé pé abala méjì ìlànà méjì pàtàkì ọ̀nà ni ẹ̀sìn Islam gbé kalẹ̀. Àkọ́kọ́ ń bẹ wọ́n pè ní al-uslub al-wiqa'i ìlànà ká má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ ká prevent ìdá ẹ̀ṣẹ̀ abala kan. Abala ẹ̀kejì al-uslub al-ilaji tàbátí wá kó sínú ẹ̀ṣẹ̀ ọ̀nà wo la lè gbà jáde kó nú ẹ̀ṣẹ̀ ọ̀nà wo la lè gbà pálẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ní àwùjọ mẹ́ẹ̀dẹ́nìyàn. Àwa wà ní abala àkọ́kọ́ al-uslub al-wiqa'i báwo ni a sì dáàbòbò mẹ́ẹ̀dẹ́nìyàn láti má dá ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ó yé wa pé lahu marahil iddah ó ní àwọn ìpele àkọ́kọ́ là ń pè ní al-islahu adh-dhati ìtún ẹnìkọ̀ọ̀kan ṣe individual reformation. At-ta'dhibu nafsi ìtún ẹ̀mí ṣe iṣẹ́ àfọ̀mẹ́ẹ̀mí ó wà bẹ̀m̀bẹ̀ wajibatul fard ojúṣe ẹnìkọ̀ọ̀kan individual duties èmi gẹ́gẹ́ ọmọ ẹ̀dẹ́yàn báwo máa ṣe túnra mi ṣe. Ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́yàn báwo ló ṣe túnra ṣe. Bẹ́ẹ̀ náà ló tún bẹ wajibatul usra ẹbí kí lójúṣe ẹbí náà ẹbí tá ti jáde nígbàtá bá ń tóra wá ṣe gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni ẹbí náà tó gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe àtúnṣe àwọn tí wọ́n wà nínú ẹbí ẹ nínú ẹni. Bákan náà ẹ̀wẹ̀ ó tún bẹ́m̀bẹ̀ wajibatu mujtama ojúṣe àwùjọ láti tún ọmọnìyàn ṣe ara ẹ̀ náà ni. Ó bẹ́m̀bẹ̀ wajibatul hukuma ojúṣe ìjọba láti tún èèyàn ṣe an tariq ajizatiha wa muassasatiha ní ìbámu àwọn àgbékalẹ̀ ìjọba fètò ìṣàtúnṣe ọmọnìyàn àti ààbòlú. Ó sì ń bẹ wajibatul jiran wal asdiqa ojúṣe àwọn aládùúgbò ojúṣe àwọn ọ̀rẹ́ nígbà kálùkọ́ wá ṣe ojúṣe rẹ̀ nǹkan àdìbọ̀sẹ̀ kórí. Ìyẹn ló wá bá débi bóò l'Ànábì ṣe bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam bóò l'Ànábì ṣe bá ilé ayé bóò ló ṣe bá àwùjọ tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá ní ó ti bẹ̀rẹ̀. Ẹ̀rí inú suratu Anbiya àyà 107 gbọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ Ànábì fún wa Ọlọ́run wa marsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam iná ta ààrẹ torí nǹkankan pípa ààrẹ kó jẹ́ aláàánú sáyé. Ẹ̀rì inú suratu Saba ayà 28 Ọlọ́run wa marsalnaka illa kaffatan linnas bashiran wa nadhiran walakinna akthara an-nasi la ya'lamun. Ọlọ́run rẹ̀ Ànábì ààrẹ sí gbogbo ayé bashiran kó máa fún ní ròdùnú wa nadhiran kó máa ṣe kìlọ̀ fún wọn walakinna akthara an-nasi la ya'lamun
gbọ́pọ̀lọpọ̀ yẹn ní ọmọ ilé tánà bá ń wo gbogbo ilé ni àdá bí ìsáàtì Muhammadin sallallahu alaihi wasallam àwọn àsùntá àwọn aims objective tọ́lọ́bá torí ẹ̀ràn ànábìnsẹ́ ẹ̀rì bákàtà bá tó lọ wo Suratu Ibrahim láti àyà alákọ̀ọ́kọ́ sáyà ẹlẹ́ẹ̀kẹta ká gbọ́ tọ́lọ́ọ̀bá àlékẹ́ ọlá pé ànábì fún wa ọlọ́ni Alif Lam Ra Kitabun ọlọ́ni tí alákan rẹ̀ anzalnahu ilayka táà sọ̀kalẹ̀ fún rẹ̀ ànábì Kùránù Kitabun Al-Qur'ani tí alákan ní anzalnahu ilayka asọ̀kalẹ̀ fún rẹ̀ ànábì litukhrijan nasa minadh-dhulumati ilan-nuri bi'idhni rabbihim kó lè máa yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ pẹ̀lú ìyàndọ̀ ọlọ́ọba wọn ila siratil azizil hamid ojú ọ̀nà ọlọ́ọba ọba tó tóbi ọba bí ọba ẹ̀yìn alladhi lahu ma fis samawati wa ma fil ard ọlọ́ọba tó pọ̀ náà lóní sámà àti ilẹ̀ wa waylun lil kafirina min adhabin shadid ọlọ́ni gbé òfò ìparun kó máa bẹ fún àwọn aláìgbàgbọ́ tá ń sọ̀rọ̀ Al-Qur'ani fún tí a kọ́ tí kún sí ọlọ́nà ní ẹni ìyàtọ̀ nípa lọ́dọ̀ Ọlọ́run àwọ̀wá ni alladhina yastahibbuna al-hayata ad-dunya lil-akhirah àwọn tí a gbọ́lá fún sẹ̀mí ayé lórí ìsẹ̀mí ọ̀run àti a káyé kó ń jọ̀run lọ ẹ̀rẹ̀ wasudduna an sabilillahi tí wọ́n dínà Ọlọ́run tí wọ́n jẹ́ ìṣẹ́tọ̀ Ọlọ́run wayabghunaha iwajan tí a fẹ́ kí ọ̀nà Ọlọ́run masrit kọ́tọ́ Ọlọ́run ulaika fi dalalin ba'id Ọlọ́run wọ́n bẹ ní ojú ọ̀nà ànà tó jìn ẹ̀rí gbólóhùn litukhrijan nasa minadh-dhulumati ilan-nur kó lè máa yọ àwọn ẹ̀kọ́ ní òkùnkùn lọ sínú mọ́lẹ̀ láti sọ máa yí pé ní èní ọ̀rọ̀ tí Jáfàrù sọ ní iwájú ọba Najash la fẹ́ yẹ̀wò àwọn durusun wa ibarun tarbawiyya bi khitab Ja'far ibn Abi Talib amam Maliki an-Najash radiyallahu ta'ala anhuma ó náà ni wípé àwọn àkànṣe ọ̀rọ̀ tí Ọlọ́run bá ní kí Jáfàrù sọ níwájú ọba aláyé tá ń pè ní An-Najash Negro of Abyssinia jọna lọ nígbàtí wọ́n déwájú ẹ̀ ọ̀rọ̀ náà gùn táì ti ka fún wa tí ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ láti gbólóhùn Jáfàrù tó sọ pé ayyuhal malik ìrẹ ọba tó ń bí wá léèrè pé kí ló dé kunna qawma ala jahiliya àwa yìí a jẹ́ aláìmọ̀kan a wà nínú jahiliya nínú àìmọ̀kan ignorance ìwà àìmọ̀kan a tẹ̀rì sínú àìmọ̀kan ìyẹn nípa àti sínú bàjẹ́ títí tó wá sọ dílẹ̀ ila qawli Malik Najash tí ọba Najash wá fi sọ yí pé ruddu alayhim hadayahu àwọn tí wọ́n wá láti Mákà yìí tí wọ́n kó ẹ̀bùn wá nítorí ká lè dá wọn tí wọ́n fẹ́ tí wọ́n wà lówà ìpadà sílé àwọn méjèèjì Amr ibn As Abdullah ibn Rabi'a àwọn méjèèjì nù ọba ni ruddu alayhima hadayahu ẹ̀bùn àwọn méjèèjì tí wọ́n kó wá ẹ̀bùn tí wọ́n kó wá láti ìlú wọn ẹ bá ń dá padà sọ́dọ̀ méjèèjì fala hajata lana biha ní bùkátà sí fún wallahi ọba ẹni mọ́bọ̀ náà bá búra
ma akhadha Allahu minni rishwa hina radda alayya mulki ọlá tí mo wà ń bẹ̀ yìí ó ti bọ́ lọ́wọ́ mi tẹ́lẹ̀ kọ́nà ọba mi tó dá padà fún mi nígbà tọ́lọ́wọ́ bá dá ọlá ìpadà fún mi kò gba ẹ̀bùn kò gba ríṣùà kò gbówó ẹ̀yìn lọ́wọ́ mi fa akhudhu fihi ma wà nípò ọba màmá gbówó ẹ̀yìn láà ẹ̀dá padà fún wọn kharaja ní a bá jáde ẹ̀rẹ̀ wọ́n jáde lẹ́n tó pòfò tí ń tí a ń fẹ́ sí tí wọ́n rí ṣe tó gbẹ̀ yí wọ́n mọ́ wọn lọ àwa fẹ́ wo àwọn ọ̀rọ̀ tí Jáfàrù sọ yìí kí la fẹ́ kọ́ nínú ẹ̀ ní ìbámu pé ìlànà Islam láti tún ilé ayé ṣe láti palẹ̀ àwọn wà bàjẹ́ mọ́. Akọ bẹ̀rẹ̀ mulakhasul khitab a fẹ́ summarize a fẹ́ mú jáde kókó inú bá ní sọ̀rọ̀ yìí a rí kókó bí márùn inú bá ní sọ̀rọ̀ yìí. Kókó àkọ́kọ́ ọ̀nà ni bayanu halihim qabla al-islam àlàyé nípa àgbésí ayé tí Ànábì bá wọn ará Mákkà àwọn Lárúbáwá tí wọ́n ń lò lọ́wọ́ kánàbí tó dé kánú ya'buduna al-asnam inú tánàbí wọn ni pé wọ́n lọ́lọ́ ẹyọ kan òsà ni a máa ń sìn òsà tó pọ̀ tó gbé ní Kaaba lásán òsà tí ń bẹ ń bẹ ológọ́rùn mẹ́ta ó ń bẹ òsà ìdílé ó ń bẹ òsà àsìnpọ̀ gbogbo alájọsìn ilé ìdílé kọ̀ọ̀kan ló sì lóòsà kó dáńgbà mí ń bẹ nínú ilé gangan àwọn èèyàn tó lóòsà tí èèyàn bá jẹ́ márùn-ún ilé òsà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó bá wù ẹ́ náà lọ́sọ̀dọ̀ Ọlọ́run Ànábì bá wọn bẹ́ ní ọ̀rọ̀ Jáfàr ó jáde ń bẹ wa yakununa mayta lẹ́yìn náà òkú bété ẹran tí wọ́n àdú òkú ẹran ni a máa ń jẹ wa yaqta'una al-arham wọ́n máa jákun ẹbí wa yastahilluna al-maharim gbogbo ń tọ́lọ̀ ọba ọ̀fẹ́ ní a máa sọ́dẹ̀tọ́ ìsọ̀rọ̀ Jáfàr fún ní ìbẹ̀yẹn àwọn tàà bá ní visa al-Qur'an Sayyid Qutb lọ́wọ́ ní Suratul Jumu'ah ó dó lórí ọ̀rọ̀ Jáfàr ó pè ní tasawwur al-jahiliya perception àìmọ̀kan tí Ànábì bá lẹ̀ lẹ́ni náà àwọn èèyàn bọ́sà lẹ́yìn àwọn èèyàn wọn àyè jẹ́rùn kú bété lẹ́yìn àwọn èèyàn jákun ẹbí àwọn èèyàn òye sọ èèwọ̀ lọ́ndẹ̀tọ́ bánàbí sí bá wọn nù. Ẹlẹ́ẹ̀kejì inú tọ́rọ Jáfàr kó sínú ọ̀nà ni bí ìfẹ́tù Nàbí sọ́sọ́lá ìgbé Ànábì dìde lójíṣẹ́ Ọlọ́run ó ní bí ta wà nìyẹn hatta ba'atha Allahu fina rasulan orí ìwà ìmọ̀kan orí àìmọ̀ Ọlọ́run ìlànà bọ̀rìṣà ìlànà ìwà tí ọba tí ọmọlúwàbí múláwà títí tó ń fi gbé òjíṣẹ́ kàdé láàrin wa ó ní na'rifu nasabahu àmọ́ ìran rẹ̀ wa sidqahu àmútọ́rù lódodo ni ẹ̀rì wa amanatahu àmọ́lẹ́ni ìfọ̀kàntán wa afafahu àmọ́ ní olùjáwọ́bí kébékébé sífà min sífàtù rasul nínú àwọn ìròyìn Ànábì as-sidq òdodo al-amana ìfọ̀kàntán al-ifa ìkóraró kó ní jẹ́ gbogbo nǹkan tó bá lè kódọ̀ ti bọ́mọlúwàbí ẹ̀ká sára fún
Ànábì wá rí wọ́n nígbà tó lọ ń gbá Ànábì dé láàrin àwọn eré yad'uhum li ibadati llahi wahda ìtí ń sọ wọn ni pé Ọlọ́run nìkan ni ẹ̀sìn, Ọlọ́run nìkan ni ẹ̀sìn, Ọlọ́run nìkan ni ẹ̀sìn, ẹ má sìn nǹkan mìí máa gbọ́dá bá tó ń sìn lẹ́yìn ọlẹ́ pàtì ẹ tí ń sin omi kọ́pọ̀ omi tì, ẹ tí ń sin igi kọ́pọ̀ igi tì, ẹ tí ń sin òkúta kọ́pọ̀ òkúta tì, ẹ tí ń sin afẹ́rẹ́ kọ́pọ̀ afẹ́rẹ́ tì, kó sin Ọlọ́run kan ṣoṣo. Bẹ́ẹ̀ náà wà ìkọ́mì sọ́láàt ó tó pọ́n lásẹ̀ ìrun kíkí ẹ má fìrun ṣeré. Gbogbo eléyìí ni ọ̀rọ̀ Jáfàr wasilatur rahim ìdẹ́bí pọ̀ ẹ má jẹ̀bi ó dàrú ẹ̀sù ẹbí yín pọ̀ bẹ́bí wá fẹ́ já ẹ̀yin mùsùlùmí wà ní ẹni tí ò ní jẹ́kẹ́ bí ọjá wal ihsan ẹjọ́lù ìṣerere láàrin ara yín, ìṣerere sí ẹbí, ìṣeṣẹ́ aládùúgbò, ìṣerere sí àwọn kan láwùjọ tí wọ́n ní bùkátà kásẹ̀rẹ̀ sí wọn gẹ́gẹ́ bí ọmọ òrukàn, gẹ́gẹ́ bí opó, gẹ́gẹ́ bí arúgbó, gẹ́gẹ́ bí aláìsàn, gẹ́gẹ́ bí tálákà. Àwọn ilé ilẹ̀ fi máa rí inú ẹ̀sìn al-ihsan ila al-yatama sẹ́dá sáwọn òrukàn, al-ihsan ila al-aramil sẹ́dá sáwọn opó, al-ihsan ila al-jiran sẹ́dá sáwọn aládùúgbò, al-ihsan ila al-fuqara sẹ́dá sáwọn aláìní, al-ihsan ila ad-duyuf sẹ́dá sáwọn àlejò, al-ihsan ila an-nisa sẹ́dá sáwọn obìnrin, wal-awlad sẹ́dá sí àwọn ọmọdé, al-ihsan ila al-walidain sẹ́dá sáwọn òbí méjèèjì, wa nahyihim 'anil munkar ó tó ń kọ fún ọkùnrin tí ó dá. Kókó ẹlẹ́kẹta ní ọ̀rọ̀ Jáfàr qira'atul Qur'an al-azim ìkàlù Kùránì, ọ̀rọ̀ al-Qur'ani jáde nínú ọ̀rọ̀ Jáfàr níwájú ọba Najash tó ní pé ń gbọ́ sọ̀rọ̀ délẹ̀ ó bẹ̀rẹ̀ Jáfàr ó ní kí ni ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí kí ló mú wá tọ́lbà al-Malik Najash shay'an mimma jaa bihi Nabi sallallahu alaihi wasallam. Ọba Najash ló béèrè lọ́wọ́ Jáfàr pé kí ni Ànábì mú wá, ó béèrè ní ó request fún ní Ànábì tó ń sọ̀rọ̀ rẹ̀ kí ló mú wá. Nígbàtí Ọlọ́run bó ṣe Ọlọ́run bá darí Jáfàr sí Suratu Maryam, Quran chapter 19, ó wá gbé láti bẹ̀rẹ̀ Kaf ha ya ain sad dhikru rahmat rabbika abdahu Zakariya. Ọlọ́run ni Ànábì rántí orí Ọlọ́run ọba rẹ̀ lérí ẹrú rẹ̀ tá ń pè Zakariya idh nada rabbahu nida'an khafiyya nígbà tó kí Ọlọ́run ọba rẹ̀ ní kọ̀rọ̀ ọlọ́bẹ́ Ọlọ́run sọ̀tàn Zakariya àti ìyàwó ẹ̀ àti bọ́lọ́wọ́ bá ṣe fún ní ọmọ nígbàtàwọn ìrònú kó lè bímọ títí tèdè àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tèdè verse 15. Nígbà tó di verse 16 ó bọ́ sí ìtàn Maryam wadhkur fil kitabi Maryama idh intabadhat min ahliha makanan sharqiyya. Tún rán àwọn èèyàn létí rẹ̀ Ànábì inú tí a ìtàn ẹrú wa lóbìnrin kan tá ń pè Maryam nígbà tó ta kété sí àwọn ẹbí ẹ̀ tó jìnà síbi tí a wà títí tọ́lọ̀ fẹ́ràn Jibrilu sí tó fi lọ fún ní ọmọ. Ọlọ́run tó sọ̀lọ̀ títí tí Maryam fi lóyún Isa alayhi salam tí ó fi bímọ ọ̀sán ẹ̀ títí dé àyà 26. Maryam wá fẹ́ gbé ọmọ wọ̀lú, ó fẹ́ gbé ọmọ lọ bá àwọn èèyàn rẹ̀ kò mọ̀ tó fẹ́ ṣe. Ọlọ́run ti sọ pé má bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀. Ọlọ́run ní fatat bihi qawmaha tahmiluhu ló wá gbé ọmọ náà wá bá wọn àjọ rẹ̀ tó gbé dání. Maryam tó jẹ́ ya Isa sọ wípé ya Maryam ìrẹ Maryam lákọjí ti ṣe à fàríyà
àsúnbàjẹ́ báyìí ní ẹ́, ọmọ àlè ọmọ sínà ló gbé wáyé. Ya ukhta Harun, ìrẹ́ àti Harun, ma kana abuki imara sawin, bàbá rẹ̀ ṣe yàn burú, wa ma kanat ummuki baghiya, bẹ́ẹ̀ yà rẹ̀ kìí ṣe aṣẹ́wó, kìí ṣe panṣágà. Mbọ̀lú jí wá rọ́mọ ọlọ́ní fa asharat ilayhi, mama Maryam ó wá náwọ́ sí ọmọ tó bí, ọmọ kékeré ó wá náwọ́ sí pé ẹni tó fún ilé sínú tó bó tí lóhun ní sọ̀rọ̀. Qalu wọ́n dá lóhun kayfa nukallimu man kana fil mahdi sabiyya, bó láti máa bá ọmọ tí ń bẹ lórí ìtẹ́ sọ̀rọ̀. Qala ọmọ náà wá dáhùn, inni abdullahi, ìmẹ́rọ lọ́ni mi ò, Ànábì wa Ìsá. Ó wá sọ̀rọ̀ títí tèdè àyà 34, ọlọ́ni dhalika Ìsá ibn Maryam. Ìsá ọmọ Maryam ló sọ̀rọ̀ yẹn lọ́wọ́. Gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ Ìsá ọmọ Maryam ló sọ qala al-haqq, ọ̀rọ̀ dodo ni o, alladhi fihi yamtarun, èyí tẹ́ ń fa mara yẹn lọ́wọ́. Àwọn ibi tí Jáfàrí kà fún ọba nìyẹn, àtàwọn àjòyẹ ọba ní a sọ pé kókó ẹlẹ́ẹ̀kẹta ní ọ̀rọ̀ Jáfàrí qira'atul Qur'an Karim, ọkàlù Qur'an ẹ̀rì asma'ahum, ó jẹ́ kí wọ́n gbálù Qur'ani tó wọ́n náà béèrè fún, ó wá sa ẹ̀sà ayé tó sì pé àwọn tí ń bá sọ̀rọ̀ àwọn Nasara ni wọ́n, Kírísítẹ́nì ni wọ́n, ìtàn ìpìlẹ̀ wọn wá nù, kò jí ń jẹ́ Christianity kátọ́gbà ń ṣe ẹ̀sìn yẹn lẹ́yìn Maryam àti Isa. Ó wá pa ìtàn yẹn fún wọn. Kókó ẹlẹ́ẹ̀kẹrin, rọ́dù fíìlì Malik Najash, kí wọ́n ní ìkọbi ara sí Najash, sí Al-Qur'ani tí Jáfàrí ké fún, kí ní kọbi ara sí rẹ̀. Wọ́n lárí pé bákà al-Malik Najash, ó sunkún, ó bú sẹ́kún. Wa safiqatuhu, bẹ́ẹ̀ náà ni àwọn olórí ẹ̀sìn ìlànà Christianity tẹ́ ń bẹ ní ààfin Najash, àwọn náà bú sẹ́kún, tí gbogbo wọn ń dámi lójú wọ́rù tí ẹsẹ̀kún kékeré, ẹkún tó lè yí pé omi ń sàn láti irùngbọ̀n wọn bọ́ sílẹ̀. ẹ̀rì yẹn láfi rí inú súrátù Maida, àwọn tó bá ń sọ torí wọn láyà fi sọ̀kalẹ̀ ayé ti 3, ọlọ́ni wa idha sami'u ma unzila ila ar-rasul, ọlọ́láwọn tá ń sọ yìí àwọn Nasara gidi, àwọn Kírísítẹ́nì gidi, gẹ́gẹ́ àwọn Najashi jọ́nà lọ, ọlọ́run tí wọ́n bá gbọ́ ń tá sọ̀kalẹ̀ fún Ànábì títà Al-Qur'ani, tara ayunahu tafidu mina dam'i, ó rí pé ojú wọn a máa ṣe omi wọ̀rù wọ̀rù wọ̀rù, mimma arafu minal haqqi, látara òdodo tó yé wọn látara ọ̀rọ̀ Ọlọ́run. Yaqulu rán sọ pé Rabbana ìrọ́lọ́bá wà amanna, ọ̀rọ̀ ta gbọ́ ìyàwó nígbàgbọ́ sí, waktubna ma'a shahidin, kọwa náà pọ̀ máwọn ẹni rẹ̀. Wọ́n ni wa ma lana billahi, kí ló ta ní gbọ́nà bá gbọ́, wa ma ja'ana minal haqqi, kí ló ta ní gbá òdodo tó wá bá wa gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, wa natma an yudkhilana rabbuna ma'al qawmi salihin, tàà sí fẹ́ kọ́lọ̀wọ̀ bá lè kẹ́ ọlá àwọn náà rán kan, a ń jẹ́ náà kọ́lọ̀ bá dáa kọ máwọn ẹni rẹ̀, àwọn ẹni rárí fa'athabahum Allahu bima qalu, olùlátara tí a ń wúyẹ kò sọ wọn lẹ́sàn, kí ní ìsànà jannatin, aljanna tajri min tahtiha al-anhar, tí a kí mọ́dún sọ ní abẹ̀rẹ̀ khalidina fiha, wọ́n bẹ̀rẹ̀ dùgbèrè, wa dhalika jazaa'ul muhsinin, olóyìn náà lẹ́sàn àwọn ẹni rẹ̀. Najash ó padà gba Islam, ọ̀rọ̀ tó wá sọ́njọ́ náà, ó wá ń sọ mẹ́ pé in hadha al-kalam, ìrẹ Jáfàrí, ọ̀rọ̀ tó sọ yìí tí mo gbọ́ yìí, la yakhruju min mishkati alladhi jaa biha Musa. Ó ní òsì méjì ń bẹ, ìwé Musa ti sì Táórà, ibi tí wé yẹn ti wá níwé náà ti wá, inú mọ́lẹ̀ kanáà ló ti wá.
ìwé Musa pẹ̀lú ilé tí mo gbọ́ yìí ibìkanà ti wá. Lẹ́yìn náà kókó ẹlẹ́ẹ̀karùn Qararul Malik Najash kí wọ́n ní ìdí solution rẹ̀ nígbàtọ̀ gbọ́rọ̀ ìtàn òun náà ni rafdu i'adatul muhajirin li Quraish. Òun náà ni pé ó takú láti dá àwọn mùsùlùmí padà sí ọ̀dọ̀ àwọn kèfèrí Mákà. Rafada i'adatahum kò gbà wa hamahu ó wá dáàbò wọn lọ wá sọ báyìí pé wallahi la wallahi mú fọ́lọ́ bá búra la usallimuhum ilaykuma abada wala akad láìláì mi ò ní dáwọn ìpadà sọ́dọ̀ yìí kí wọ́n sọ pé kí wọ́n padà kẹ máa kó wọn lọ kò lè ṣẹlẹ̀ láìláì kò lè ṣẹlẹ̀ láìláì lọ́wọ́ akọ̀ọ́sá mùsùlùmí wallahi mùsùlùmí idhabu ẹ máa lọ fa'antum aminu ẹdẹ̀nà fọkànbalẹ̀ ma sabbakun gurrima ẹni ọba búyí lásán ọwọ́ gáò adásẹ́rẹ́ àfún yóò sanwó ẹ̀ eléyìí ó ní mulakhas khitab Ja'far bin Abi Talib amama al-Malik an-Najash radiyallahu ta'ala anhuma. Ọba yìí ó padà gba Islam bí bá ṣe sọ fún wa lọ́wọ́ àwọn mùsùlùmí lẹ́yìn pé ó jó níwà dáadáa wọ́n bá lórí Christianity ó padà sí Islam ẹ̀ sí dáa tó wá sí pé ìjọ tí màlẹ́kà Jibril wá sọ fún ànábì pé An-Najashi ti kú ànábì kó àwọn mùsùlùmí bọ́ sí masalasi rẹ̀ jọ́nà lọ nílùú Madina. Ànábì ṣe Salatul Ghaib ìrun táa máa kí sí òkú tí ó sí ń bẹ lára òun lákọ́kọ́ ẹni tàbí kí sí tọ́kọ́ kí ìrun náà sí ló lára ló fi dín táwọn èèyàn máa ń kí ẹnìkan kú ń bì kan kákìrù sí lánìbò mí ẹ̀rẹ̀ orí An-Najashi Islam ti bẹ̀rẹ̀. Lẹ́yìn náà a ti rí sọmárì ọ̀rọ̀ Ja'far nínú kókó márùn dáwẹ́ yẹ̀wò ní ìsinmi al-madmun al-asasi li khitab Ja'far kí wọ́n ní tí ọ̀rọ̀ ikú sínú kí ni content tí wọ́n fẹ́ ká mú jáde. Àkọ́kọ́ nínú ẹ̀ tawhidullah. Nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ Ja'far fẹ́ kọ́ wa òun náà dákọ̀ ní tawhid ìsọ́lọ́run bá lẹ́yọ̀ kan ṣoṣo òun náà pè ní àkídà ìgbàgbọ́ nínú Ọlọ́run ká má sìn nǹkan mí lẹ́yìn Ọlọ́run òun náà sì ní tí àwọn ànábì Ọlọ́run wá pèpè rẹ̀ ànábì Ádámà ni ànábì Núhù ni Ibrahim ni Suleiman ni Dáúdù ni Yunus ni Yusuf ni Musa ni Isa ni Zakariya ni gbogbo àpáta tí ìdórí ànẹ́sẹ̀sẹ́lá ẹyọkan náà wá pẹ̀pẹ̀ sí ìní Ja'far fún rẹ̀ wájú ọba yẹn ìmọ́lọ́run lọ́kan ṣoṣo. Ìyípadà rere àtúnṣe ọmọ níbi ó ti bẹ̀rẹ̀ ní ẹ kò sí ìyípadà rere kan tó lè sẹ́sọ ọmọ ìdẹ́yìn tí ọba mọ́lọ́run lọ́wọ́ sọ́nù Suratul Anbiya 25 pé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun. Ọlọ́run bá ní mi ọ̀rẹ́ nìkan síwájú rẹ̀ ànábì inú àwọn òṣìṣẹ́ Ọlọ́run ìtí mọ̀ fi rán mú la ilaha illa tawhidullah ìmọ̀lọ́bà lọ́kan ṣoṣo. Yípadà rere ìpalẹ̀ aburú mọ́ ìpalẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ọbẹ̀ lórí bọ́lá fọ́lọ́n sí. Tẹ́ bá rẹ́ nìkan tí ń ṣe tí ọ̀dá kò mọ́lọ́n ni tó bá máa dá ní jẹ́ Ọlọ́run tó pàṣẹ bó ni ó ṣe mọ́ Ọlọ́run tí ó máa ṣe sìná, bó ni ó ṣe mọ́ Ọlọ́run tí ó máa mutí, bó ni ó ṣe mọ́ Ọlọ́run tí ó máa jalè, bó ni ó ṣe mọ́ Ọlọ́run tí ó máa pààyàn. Ara àbítánà bí ti bẹ̀rẹ̀ nù. Ìyípadà rere ò lè ṣẹlẹ̀ àfi ká tún ara wa ṣe. Ìtúnṣe àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ad-da'watu ila al-aqida, ad-da'watu ila at-tawhid. Ìpèpè sí àkídà ìsúnmọ́ lọ́ba lọ́kan ṣoṣo. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ Ja'far sọ kó sínú òun náà ni al-akhlaqu al-islamiyya.
àwọn ìwà Islam tá ń pè ní al-mabadi wal-qiyam wal-fadail al-islamiyya al-thabita, àwọn fundamentals, àwọn principles of Islam tó yẹ pé ó sì wà láíláí ní ẹ tí ó sì lè yí tí ìdàlì kíámà. Tá bá wá ń fẹ́ káyé tó káyé dá ọ̀ranyàn ní kámọ́tò àwọn principles yẹn. Nínú ẹ̀ ìkọ́mọ́tò salat, ìmọ̀kírùn, kò sí tó lè jámà, kò ní tó lè múnú kó. Ọlọ́run sọ pé pérun ọlọ́ọ̀bá àlékọ́ lábí fi máa léyàn kó ní díẹ̀ẹ̀sẹ̀ ẹ̀bù tí ọ̀dá. Tí a bá ń kírun dáadáa, bọ́ bá ń jalè kò ní jalè má. Tí a bá ń kírun dáadáa, tó bá mutí kò ní mutí má. Tí a bá ń kírun dáadáa, bọ́ bá ń ṣe kò ní ṣe sinimá. Bá ń pa kò ní parọ́ má. Ìyẹn náà lọ yọ gba àwọn ìsáájú kóònú àìmọ̀kan, ìbẹnu wọn tó mutí, ìbẹnu wọn tó ń jalè, ìbẹnu wọn tó ń ṣẹ̀sán, ìbẹnu wọn tí ń parọ́, ìbẹnu wọn tí ń lu jìbìtì. Wọ́n gbà tí wọ́n farálẹ̀ nínú àǹfààní ìrun yóò lè akó ní díẹ̀sẹ̀ àtúnwàṣe. Ànábì ní wákàtí 5 olódàbí ìgbà tí èyàn ní odò níwájú ilé tí wá ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ bẹ̀. Tẹ́nìkan wá ní ẹlẹ́gbìn onídọ̀tí oníṣóndọ̀tí irú ẹni bẹ́ẹ̀ tí ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́. Bí wákàtí 5 tá ń kí serínú ẹ̀ṣẹ̀ tá bá dá láàrin àsùbá àsáìlà àìlà tàbákí Ọlọ́run fi parẹ́. Ìtàbádá láàrin àìlà sí àṣírí Ọlọ́run bá fásírí parẹ́. Ìtàbádá láàrin àṣírí magribi Ọlọ́run fi magribi parẹ́. Ìtàbádá láàrin magribi sí ìṣáì Ọlọ́run fi ìṣáì parẹ́. Ìtàbádá láàrin ìṣáì sí àsùbá Ọlọ́run fásíbá parẹ́. Láwọn àdíwájú Ọlọ́run ládẹni mímá ara tí jábàrù sọmún ọ̀pọ̀ ara ṣe ká máa kírun káyọ sàká náà ara fundamental ni tó ṣe yọ sí sàká náà lọ́mẹ́fọ́ ìyàmá ni inú suratu Tauba ọlọ́rẹ̀ Ànábì gba lówó wọn kó fi fọ̀ wọ́n mọ́ bàbá tí yọ sàká a máa jẹ́ ẹ̀tọ́ ẹni aláfọ̀mọ́nú ẹ̀mí yọ́ ma yọ ahun yọ́ ma yọ ọbẹ̀ àkó lọ́kàn wọn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Bákan náà wasatur rahim ìdẹ́bípọ̀ ajẹ́kálẹ̀ ìdẹ́bípọ̀ wọ̀sánlẹ̀ jìwàr kásì dáadáa síra wa nínú àwọn ọ̀rọ̀. Lẹ́yìn náà inú àwọn nǹkan tí ọ̀rọ̀ jábà tó kó sínú bìnà alákọ̀tí Islam bil masihiyya jábọ̀ jáàmà àṣepọ̀ tí bẹ láàrin Islam àti Christianity. Nínú ọ̀rọ̀ jáfà kò sọ pé ọ̀tá ní kí àwọn Mùsùlùmí ṣe pẹ̀lú àwọn Christian tí sọ̀rọ̀ ibi tó bá fi sọ pé díẹ̀ náà ló yàtọ̀ láàrin tí Sámúwà àti tánàbí tó sọ ìmúwà eré ìyájẹjẹ oyé wa aláàkọ́tò dìníyà àṣepọ̀ ẹ̀sìn lórí lakum dinukum waliya din kálùkọ́ mẹ́sìn ẹ̀dá ní mọ́ fi ẹ̀sìn ẹ dáti ẹlòmí ìrú sí ẹ̀sẹ̀ bọ́lọ̀ bá ṣe fún ẹ ọ̀rọ̀ jáàmà kò bí ọba nínú kò àtàkì ẹ̀sìn wọn ó sì present Islam kó dàbò jẹ́ pé in tó present inú Islam ó yàtọ̀ sí gbàgbọ́ wọn lọ́dọ̀ tí wọ́n gba Ìsá lọ́mọ Ọlọ́run wọ́n gba ní Ọlọ́run ó wá ní Abdullahi ẹrú Ọlọ́run ni wa rasuluhu pèsè Ọlọ́run bá ní wa ruhu ẹ̀mí ìyẹ́ Ọlọ́run bá ní wa kalimatuhu gbólóhùn Ọlọ́run tọ́lọ́run sọ sára Maryam ẹgbó sí present ẹ̀ ó present Islam tó ẹgbẹ́ Islam tó present ẹ̀ ó tako àgbọ́yé Christianity ṣùgbọ́n kò present ẹ̀ ní present ọ̀tá ìní ọba fi conclude pé díẹ̀ báyìí náà ní ń bẹ láàrin àwa àtẹ̀yìn tó fi yàtọ̀ lè ní àwọn ọmọ bú wọn ni àwọn àlébùn láàmà sọ Islam gan àwọ̀ present Islam tí wà fáyé a máa àtàkì ẹ̀sìn ẹlẹ́sìn ẹ present Islam fáwọn èèyàn kò ní ìdíká máa bú ẹ̀sìn kan lórí nǹkan báyìí lórí nǹkan báyìí tí àwọn wá sọ̀rọ̀ lẹ́yìn náà òun náà ni wípé nínú ọ̀rọ̀ Jáfàr ó dákọ̀ àwọn kankan tó ṣe pàtàkì àwọn kan tá ń pè ní rọ̀fẹ́lì mùsùlùmí
àwọn aburú àwùjọ Jafar dákọ̀ ẹnu ọ̀rọ̀ rẹ̀ ọ mẹ́ṣẹ̀ wọn bẹ́ẹ̀ náà ni kí àwọn olùmùsàmà àwọn ìwọmọlúwàbí àwùjọ ọ̀sọ́nà rẹ̀ fàpẹẹrẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣírkù billah ìṣẹbọsọ́lọ́ aburú àwùjọ ni gbogbo ẹbọ bá ti wà ayé àwọn èèyàn lè dámbẹ̀ ẹlẹ́ẹ̀kejì al-fawahish àwọn àwà àbàjẹ́ tó bẹ̀ lórí sínà àìgbò tó rùpọ̀ ma ẹlẹ́ẹ̀kẹta qawlu zur irọ́ pípa àbùsí ṣíṣe ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ kọmọsóòtọ́ ìjẹ́rí èké nǹkan tó burú ni bẹ́ẹ̀ náà aklu mali yatim ìmá jẹ owó ọmọ òrukàn àwọn tí bàbá wọn kú tí a ń fọ mọ́lẹ̀ jẹ́ ní dúkìá táwa àwàlàbúrò bàbá wọn àbálà ẹgbẹ́ bàbá wọn àbálà ọ̀rẹ́ bàbá wọn táwa bá dúkìá bàbá wọn jẹ́ wó tó dàgbà aburú àwùjọ ni bákan náà qatlul muhsanat kí a máa parọ́ sìná tàbí ìwà burúkú máa àwọn obìnrin rere àwọn obìnrin múra dáadáa tàbí ẹ̀kà ní múra dáadáa ní ọlọ́run mẹ́ta tánà ìdánwò kéré àwọn ẹlẹ́hàyẹ tẹ́ndánwò kéré ẹ̀ṣẹ̀ ńlá ni aburú àwùjọ ni ká máa kan àwọn èèyàn dáadáa lábùkù ká máa lé aburú mọ́ wọn bákan náà istihlalul khaba'ith ká sọ tí ó dá tẹ̀tọ́ lè ní àwọn kan sọ boyfriend and girlfriend wọ́n sọ dẹ̀tọ́ haram sí ni wọ́n sọ tí mú dẹ̀tọ́ haram sí ní gbogbo tọ́lọ̀bọ̀ fẹ́ ká wá sọ dẹ̀tọ́ ká pé ayé lọ́dà bẹ́ẹ̀ ọmọ táyé bẹ̀rẹ̀ ayé ń pọ̀n láà gbogbo yẹ pátá rọwá civil mujtama rọ̀fẹ́lì mujtama àwọn aburú àwùjọ ni nínú àwọn tí ó wá jẹ́ àwọn kan tí máa ń gbé àwùjọ rere dúró tí Jáfàrù mẹ́sàn inú ẹni tawhid sọlọ́bà lákan ṣoṣo sirikul hadith ká máa sòdodo àdáwọ̀lẹ̀ àmánà ìfọkàntán sọ́dọ̀ rahim kádẹ̀bíkọ̀ usul jiwar kí a sì dáadáa sí àwọn tí a bá jẹ́ aládùúgbò wọn láfírí pé ṣètọ́bù Jáfàrì lahu hamiyya ó sì pàtàkì gan ó fi hàn wá pàpàpá Islam ojúlówó Islam ó fi hàn wá àti àfíkọ̀ àti trust ẹ̀sìn tí a máa ń nígbẹ̀kẹ̀lé inú ẹ̀rì Jáfàrì sọ pẹ̀lú confidence ó sì fi agbára Al-Qur'ani hàn àti bí sí máa ń lápa ní ọkàn àwọn èèyàn dáadáa ẹwọ́ bá Najash ọkọ̀ gbárùkú sí mùsùkún àtàwọn ìmìwà rẹ̀ lẹ́yìn náà rí pé ọ̀nà tí Jáfàrì gbà sọ̀rọ̀ yẹn ó sì tawdil fikra wa fahmul fikra ó náà ni pé ìròrí àwa mùsùlùmí ó jọ kílíà ẹ̀sìn wa rẹ̀ tí ó rújú ó jẹ́ kí àgbọ́yé èyí àwọn èèyàn kó náà tí ẹsẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ lásán ló sọ kò sí wá síjọ́ mẹ́ta ọ̀rọ̀ ẹ̀kan sọ péré ó jẹ́ kí wọ́n rí pápápá ìròrí Islam lẹ́yìn náà wá ní tarbiyatun nas alayha òun náà ní ká wá rí àwọn èèyàn lórí ìròrí yẹn àbí wá fi wá rí àwọn sàábé ló fi wá sọ pé laqad manna Allahu ala al-mu'minin Surat Al-Imran 164 Ọlọ́run ló sì yànrà lérí àwọn mùmínì o idh ba'atha fihim rasulan min anfusihim gbá tó ń gbé ìlàrin òṣẹ́ lákan yatlu alayhi ayatihi tí ń kọ̀rọ̀ ohun Ọlọ́run bá fún wọn uzakkihim tó ń fọ̀ wọn mọ́ wa yu'allimuhumul kitaba wal hikma tó ń kọ́ ní tíà tí ń kọ́ ní àwọn àlànà rere wa in kanu min qablu lafi dalalin mubin ó yẹ pàwọn tàà ń sọ yìí kánàbí tó ń kó tó dárin wọn ó wà ní ọ̀nà àánú bí ta ti lọ náà nù bí Ànábì ṣe bá ayé nù bí ó ṣe bẹ̀rẹ̀ sí fáyé sínú láfá ń pè ní minal jahiliyyati ila al-islam láti ìwà ìmọ̀kan lọ sínú Islam rihlatu minal jahiliyyati ila al-islam ìrìn àjò láti inú àìmọ̀kan kábọ́ sínú Islam ó wá wà pẹ̀lú ọ̀kan náà ni ọ̀pọ̀lọpọ̀ náà dáàsì gbọ́rọ̀ lẹ́ni náà láàrin pé tánà bá wo àwọn ẹ̀yìn wa ń bẹ́ẹ̀nu àti àmì sínú Islam gbọ́njọ́ náà dáàsì Islam ní jahiliya aláwà àmútí à ń parọ́ à ń ṣe sìná à ní boyfriend à ní girlfriend gbọ́dà gbọ́ Islam pé kódà àkú ń bẹ́ níbi tí Islam ti bẹ̀rẹ̀ nù láfi ní bùkátà sẹ́ni tí ó polongo Islam faráyé táwọn yóò fi jáde kó nínú jahiliya yìí wọ́n sì lẹ́yìn tí ó dá sọ fún tọrọ ìláwọ̀ wọ́n tá já àfẹ́sìn tá fẹ́ pàwọn ẹ̀sí Islam wọ́n rí Islam náà lára wa wọ́n rí
inú ìgbésí ayé wa, wọ́n rí inú ṣe wa, wọ́n rí inú wa wa, wọ́n rí inú ẹbí wa, wọ́n inú ilé wa. Pẹ́pẹ́ àdáyé àkúdì wa olùpèpè sí nǹkan agbọ̀járíkọ́ sí rẹ̀. Torí díẹ̀ ilé ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí Islam lákalẹ̀ tá bá fẹ́ gbógun ti ìwà àbàjẹ́, òun náà ni individual reformation, al-islahu li fardi ẹ̀rì, tahdhibu nafsi adh-dhati, kátọ́ra wa ṣe nínú ẹ̀mí abẹ́lọ̀ bàdíkọ́lá àtọ́sọ̀rọ̀ àjẹ́ntọ́ gbọ́ dáadáa kí a sọ̀rọ̀ gbọ́ lọ́mọ́tọ̀ dáadáa kí a tọrọ àforíkọ́ lọ́wọ́ fúrẹ́sì wájú wa.